náà ni pé kẹba ṣe àìkó lè dé gbogbo tó yẹ kó dé. Gẹ́gẹ́ bí nǹkan tí mo gbé wá lónìí ẹ ti rí àkọlé yẹn. Mo ní Yorùbá níbo la ti ṣì, níbo ni a ti ṣì. Òun ni táìtù alẹ́ tòní yìí. Ẹlẹ́ẹ̀kejì mo tún sọ pé ó bẹ̀rẹ̀ látòrí àwọn àgbààgbà tó fi dé orí olórí ìlú. Níbo la ti ṣì tó fi di pé gbogbo nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí wa. Nǹkan tó fa ìbéèrè yìí òun náà ni a máa sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ lè tẹ̀sí wọlé. Mo sọ fún yín pé bó ṣe gbà la ṣe ń ṣe for now. Tí n bá set everything tán a máa mọ ṣe tó yẹ pé anybody lè pè wọlé, kálukú á dẹ̀ sọ opinion ẹ̀ náà, àjọ máa mọ ṣe ètò yẹn náà ni ẹ̀yin náà á lè dá sí. But for now ẹ jọ̀ọ́ ẹ bá ṣe text message anything tẹ́yin náà bá rí sí níbi tí a bá ti sọ tó wrong ẹ̀yin náà correct wa, nítorí pé kí ni wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dá ilẹ̀ Ifẹ̀, ìyẹn ilẹ̀ Yorùbá. Nítorí ẹ̀ kò sẹ́ni tí ò lè ṣe mistake. In case tá a bá ṣe mistake náà ẹ tọ́ wa sọ́nà. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ náà mẹ́ni gbẹ́gbẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń sọ gbogbo àwa tá a wà lórí social media àgbálẹ̀ ìwé kọjá. Àwa náà dẹ̀ kọ́ ibi tó rí dá wa sí náà ni, bọ̀tì a ṣáà dúpẹ́ fún Olúwa. Bá àgbà kọjá a gbọ́ nǹkan táwọn tó lọ léèwé a gbọ́ nǹkan tí wọ́n ń sọ, a dẹ̀ ń ka nǹkan tí wọ́n kọ. Olúwa ṣeun. Ẹ ṣe gan. Ẹ jọ̀ọ́ bá mi ṣe àkíní yìí ká bẹ̀rẹ̀ ètò. Níbo la ti ṣì? Ẹni tó bá wà lórí ètò ẹ bá mi send message ká mọ̀ ibo la ti ṣì gangan àwa Yorùbá, látòrí àwọn olórí àwọn àgbààgbà wa tó fi dó lórí ìlú. Níbo la ti ṣì tí gbogbo kinní fi ń ṣẹlẹ̀? Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ ṣe gan. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Ẹ jẹ́ n ka national anthem ká bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀, èmi ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn ọ̀la àwọn ni ìmọ́lẹ̀ ògo ọjọ́ ọ̀la wa. Wọ́n dẹ̀ sọ pé ibi tí àgbàlagbà gbé dúró ibẹ̀ ni ọmọdé kéékèèké tí wọ́n á bà. Ṣé ọ̀rọ̀ tí wọ́n wá sọ yìí ń sìn ṣó wá rí bẹ́ẹ̀ mọ́ lọ́jọ́ tòní yìí? Òun ni mo fi béèrè pé ibo la ti ṣì gangan. Number one, mo fi àsìkò yìí kí gbogbo àwa mùsùlùmí lórí mẹ́rẹ̀ẹ̀rin àgbáńláyé pé ẹ kú ìpalẹ̀mọ́ ọdún. Wọ́n ti announce láwùjọ tí wá ń bí pé ọ̀la ni Ìdí.
nítorí ibi táwa wà Malaysia là ń fọ́lò. Wọn ò rí oṣù lọ́dọ̀ tiwa but wọ́n rí oṣù ní Malaysia. Ìgbà tí Malaysia dẹ̀ ti rí oṣù nísìn ó ti di dandan àwa náà bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ kú ọdún, mo kí gbogbo wa kú ọdún, ẹ̀mí á ṣe púpọ̀, ẹ̀rẹ̀ kú òǹgbẹ náà. Ojú ti àwọn àjọsán, ojú tàjọsán. Ọlọ́run ní fi ládẹ́ẹ̀dùn wá gbogbo àdúrà tá a gbà nínú oṣù Ramadan yìí tó fi dórí òru rẹ̀ láti kọ́dá 10 gbẹ̀yìn sí 9 gbẹ̀yìn yìí. Ọlọ́run àwọlá gbígbàdúrà tó ń gbà kí ó fi ṣàlékún oore fún wa, fún gbogbo wa pátápátá, àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì, gbogbo wa náà ni mo kí a kú ọdún. Nítorí nígbà tí tá a ṣe Easter, gbogbo wa náà là ń kíra wa pé a kú Easter. Ti kìrìsìtẹ́nì nìyẹn, gbogbo wa náà lájọ ṣe. Ti ìdí ti mùsùlùmí náà, gbogbo wa náà ni àtúnjọ ṣe. Ọlọ́run já ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, ká péjú ṣe gbogbo ọdún tó ń bọ̀ láyé. Àmín. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, bí mo ṣe nínú ọ̀rọ̀ tí mo mú wá ni pé níbo la ti ṣì í. Ibi tá a ti ṣì í yẹn gangan ni mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí. Níbo la ti ṣì í. Ẹni tó bá mọ ibi tá a ti ṣì í, ẹ lè tẹ́sí mẹ́sẹ̀gì ká mọ̀. But ibi tẹ́mi rí tó fa wàhálà èmi ò mọ̀ bẹ̀, but àmọ́ ibi tó ti wọ́n ní nǹkan ti wọ́ wá, wọ́n ní amúkun ẹrù ẹ wọ́. Ó ní ìsàlẹ̀ lẹ́wọ̀ àbí òkè lẹ́wọ̀ ẹ̀ wò sàlẹ̀. Nítorí ẹ̀ àti ìsàlẹ̀ ló ti wọ́ wá, but kí ló wá fà á tó fi wọ́ yẹn kò sẹ́ni tó mọ̀, but ibi tó darí lókè náà la máa mọ blame. Ṣé mọ̀ pé nísìn ìgbà kan sọ pé amúkun ẹrù ẹ wọ́, òun ló fẹ́ lu ara ẹ̀ sọ́sìn pé ibi tó ti wọ́ wá ló jẹ́ ká mọ̀ ń sìn pé òkè ló wò òwò sàlẹ̀, dàbí pé òun ní k-leg àbí bow-leg àbí bá ẹ̀yin olóyìnbó ń pè, ó ní ẹlẹ́sẹ̀ lọ́pọ̀ nísàlẹ̀ nìyẹn. Lọ́rùn ẹ̀kọ́ ní ẹrù tó rù sórí ló fi wọ́ sẹ́gbẹ́ kan. But now nísìn báyìí ń sìn a rí i pé ń sìn amúkun ilẹ̀ Yorùbá ẹrù ẹ̀ wọ́. Táwa ni amúkun yẹn tó máa fún wa lésì pé nǹkan tó jí owó nìyí, ìyẹn là á mọ̀. But tá a bá tí ì mọ̀, ìyẹn mo fi sọ pé ẹ bá mi text message, ẹ send message ẹni tó bá mọ̀ nínú ẹ̀yin bàbá mi onímọ̀, ẹ̀yin ìyá mi, àǹtí mi, ẹ̀gbọ́n mi, ẹ text ẹ̀ sínú message sórí kọ́mẹ́ǹtì ń bẹ̀ káwọn yẹn mọ̀ nípa ibi tá a ti ṣí leléyìí o. But èmi ò tí ì mọ̀ ibi tá a ti ṣí, but táwa mọ̀ ibi tá a ti ṣí yẹn, àwọn àgbà yẹn náà la máa mọ táàkù wọn, àwọn náà ni wọ́n á ṣe àtúnṣe yẹn. Nítorí táwọn ọmọdé ò bá mọ̀, tágbà bá tún láwọn ò mọ̀, báwo ni ìdàbẹ̀ pé ẹnìkan parọ́ fún ẹnìkan nìyẹn. Bó jẹ́ báwọn ọmọdé là ń parọ́ ni àbí àgbà ló parọ́ ni, ìkànnù wa ń parọ́ nìyẹn. Nítorí tábà sọ pé àwọn ọmọ ibi tó ti ṣì, àwọn ọmọdé sọ pé àwọn ọmọdé ti ṣì, àwọn àgbà láti mọ̀. Táwọn àgbà ọba dẹ̀ mọ̀, ọmọdé láti mọ̀. But ní ọ̀pọ̀ ilẹ̀ Yorùbá, àgbà ló ṣe pàtàkì ń bẹ̀, àgbà ló láti mọ̀. Nítorí ó ti ń wọ́pọ̀ káwọn gan tó dàgbà wọ́n rí nǹkan tó ń ṣẹlẹ̀. But níwọ̀n bá táwa fi ń dàgbà, táwa náà bá máa sọ, a máa rí sọ, but a lè mọ ibi tó ti wọ́ wá nílẹ̀ yẹn. Nǹkan tó fà á nìyẹn. Ìdí tí mo fi mú ọ̀rọ̀ náà wá ni pé ẹ máa wo gbogbo àwọn tí a pè ní àgbà, ẹ máa wo gbogbo nǹkan tí wọ́n ń ṣe, ẹ máa rí gbogbo nǹkan tó ń ṣe pátápátá, ẹ máa rí pé wọn ò hùwà àgbà rárá, wọn ò hùwà bí ẹni tó jẹ́ bàbá, wọn ò hùwà bí ẹni tó jẹ́ gbàlagbà, bí wọ́n ṣe kọ́ wa bẹ́ẹ̀ ṣe ní bá gbàlagbà ṣe máa ń hùwà tó bá máa mọ àgbà tó dáa, nǹkan tí a wù tó wà fi mọ̀ pé àgbà eléyìí àgbà tó dáa ni, àgbà tó ní làákàyè ni, àgbà tó ní mímọ̀ ni. But gbogbo àwọn àgbà ti ṣe táwa níyì, àárí àǹfààní gbogbo nǹkan tó kọ́ wa àárí lára wọn. Ìdí ni pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń lọ, bóyá ẹ ti gbọ́, àmọ́ ẹni tí ò bá ti gbọ́ ìmọ̀ aṣọ,
èmi ò ní go through inside the personal issue ẹnìkankan pé family kìíní ẹ̀ àbọ̀tí nǹkan tẹ́ni náà kàn bá ṣe lásán nìkan ló kàn mí ní ilẹ̀ Yorùbá kò sí ètò kàn mí pé ẹni náà fẹ́yàwó méjì ó fẹ́yàwó mẹ́ta ó ṣe kíní kan èmi kò sí ètò kàn mí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá lè ní bá wa bí àtúnṣe tí a fi máa ṣe gbẹ̀ tí a fi dá òun lè ní sọ nítorí mo fẹ́ràn ìran mi tí n bá tẹ̀ wá fẹ́ràn ẹ̀ níbo ni mo fẹ́ lọ níbo lọ kọlà fẹ́ lọ gẹ́gẹ́ bí mo ṣe máa ń tẹnu mọ́ fún yín ẹ̀yin tẹ́ ẹ̀ kọlà ẹ̀ lẹ́nu ọ̀rọ̀ nítorí mo sọ bẹ́ẹ̀ ń jọ́kìn náà nù ó dàbí ọ̀rọ̀ eré kò ń sọ̀rọ̀ eré tọ́ bá mú tọ́ bá gbé ìbọn dẹ́ǹsì tí wọ́n yọ àákétán yọ gbẹ̀ tọ́ bá béèrè ibo ló ti wá ẹ̀yin sì lè sọ pé ègún ni mí kódò sì lè sọ pé Ìgbò ni ẹ ó tún lè sọ pé Fúlàní gan ni ẹ torí Fúlàní mi ò kọlà wọ́n mọ bẹ́ẹ̀ ṣe lè ó ṣáà lè yíra ẹ ó lè ṣe but irú àwa tá a kọlà yìí ń sìn níbo la fẹ́ yíra wa sí a lè claim ibi kankan lẹ́yìn ibi tán bá ti ń kọlà nínú kí n sọ pé Fúlàní ni mí àbí tán bá dẹ̀ ti wá ti rí pé eléyìí ò ń ṣe ti Fúlàní ó ti di dandan Yorùbá mi náà ni báwo ni màá ṣe máa lajú lẹ́ẹ̀kí tí Yorùbá bàjẹ́ nítorí ẹ̀ ẹni tí ò bá ti kọlà tó ń ṣe yánmayànmá kẹ́tì mọ̀ pé ọmọ àlè ni nítorí bí ò ṣe kọlà yẹn tó dẹ̀ jẹ́ ọ̀rọ̀ gidi ọmọ Yorùbá ó jẹ́ kó ṣe dáadáa ni wọ́n ní ọmọ onílé ò ní jẹ́ kí ilé bàjẹ́ ọmọ àlè náà ni ò sí ètò kan ilé ò bá bàjẹ́ nítorí òun ń sọ ọmọ inú ilé yẹn ilé yẹn ò bá bàjẹ́ kò sí ètò kan nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń lọ báyìí ń fi já yín sí. Number 1 àwọn olórí Afẹ́nifẹ́re bàbá náà ó ń sọ nísìn báyìí nísìn pé ó ń sọ ọ̀rọ̀ ìdìbò 2027 tó ń bọ̀ lọ́nà eléyìí tá a ń lò lọ àti ìparí ẹ̀ o gbogbo ayé ṣe ń pariwo pé ìlú ọ̀dà kìnní kan ọ̀dà ẹ̀kan ṣe kìnní kan ẹ̀kan wọ́ òun sì ń sọ̀rọ̀ 2027 tí ò bá rí ẹ̀yin náà wá wò ṣé ọ̀rọ̀ tí bàbá ìyá àgbàlagbà ni o bàbá tá à ń sọ yìí bóyá ti ń wọ 80 àbí 90 lọ báyìí kankan bẹ́ẹ̀ ó mọ sọrú ọ̀rọ̀ yẹn kò sọ̀rọ̀ nǹkan tó ń lọ lọ́wọ́ ó sì ń jà sí tọ èyí tó ń kàn níwájú tó yẹ pé àti ìmọ̀ kò tí ìmọ̀ bóyá máa bóun láyé nítorí kò sẹ́ni tó mọ̀ kò sẹ́ni tó mọ̀ la kọ́mọ ajá pé kò lè wọ ẹnìkan lè wọlé 2027 kìnní kan ni ó ń sọ̀pọ̀tì Òbí ẹni tó bá wù ẹ́ kó sọ̀pọ̀tì èmi kò sí ètò pọ̀ mi I don't care ó sọ̀pọ̀tì Òbí ó sọ̀pọ̀tì kí lórúkọ ọmọ Cameroon yìí ti ń jẹ́ ó sọ̀pọ̀tì ẹ̀ déédéé èyí tó wù ẹ́ ló sọ̀pọ̀tì but ṣé ọ̀rọ̀ yẹn ló kàn báyìí ẹni èyí tó wà níbẹ̀ látàn kò tí ì rí ṣe dáadáa tó yẹ kẹ́ ẹ ṣàtúnṣe láti pé kẹ́ ẹ ràn án lọ́wọ́ bí a ṣe ṣe àbáwọ̀ ẹni báyìí ni kẹjọ lù kẹjọ àgbàlagbà ní ọ̀jọ̀gbọ́n lẹ́pẹ̀rẹ̀ ayé kẹ́ ẹ lọ́kọ̀ bàbá ṣe báyìí o ohun tó bá ṣe báyìí ká tún dáadé àwọn omi àdá ìlú àrọ̀gbọ àwọn inú àwọn aráàlú gan á dùn ẹni yìí ò sọ gbogbo yẹn ó ń sọ ọ̀rọ̀ bí wọ́n ṣe máa dìbò ní 2027 tó sì kù ọdún bíi 3 tí ó dẹ̀ mọ̀ bóyá máa bá òun láyé nítorí kò sẹ́ni tó mọ̀ gbogbo wa ń gbàgbà ní bá bẹ̀rẹ̀ nísìn padà ọlọ́ọ̀ni ẹni ṣubú kó bá mẹ́rin tó jù bẹ́ẹ̀ lọ bọ̀tá ló wá bọ̀ pé á bọ̀ òun kò sí ibi tẹ́ ti máa rí i pé nǹkan ti ṣe wá ní ilẹ̀ Yorùbá nìyẹn ibẹ̀ mo fi sọ pé mo la ti ṣì í gangan nǹkan ti ṣe wá gan ni ìyẹn mo sọ pé mo la ti ṣì í tí nǹkan ò bá ṣe wá ṣé nǹkan tó kàn ní ọ̀rọ̀ wa nìyẹn kírù bàbá ẹ̀ mọ̀ sọ pé Òbí ló wọlé kínní kan ni nǹkan kan Òbí làwọn máa dìbò fún ní 2027 ẹ̀yin gan bẹ́ẹ̀ ṣe rí ìlú yẹn ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ kàwé àwọn àpòpá ò kàwé ṣé bẹ́ẹ̀ ṣe rí ìlú yẹn bóòbí gan wọ ọbẹ̀ kí ni 13 Òbí fẹ́ ṣe lórí ibẹ̀ ní kọ̀ǹdíṣàn tí ìlú yẹn wà gbogbo àwọn àgbààgbà yẹn ọpọlọ wọn ti kú
wọ́n kàn ń ṣe gbogbo ẹ̀ báṣubàṣu nítorí pé wọn ò ní plan láti pé kán dé orí oyè, wọn ò ní plan nǹkan tó pé táwọn bá dórí oyè tí wọ́n ní pé káwọn kàn plan pé kó wà nù rẹ́kọ̀dù pé èmi ò Tinubu òun náà jẹ president of Algeria. Nǹkan tí gbogbo wọn bá débẹ̀ ni wọn ò ní plan, tán bá ní plan nìyẹn gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yóò ní rí báyìí. Wọn ò tún wá nífẹ̀ẹ́ aráàlú, ẹni tí ò tiẹ̀ ní plan báwo ló ṣe fẹ́ nífẹ̀ẹ́ aráàlú. Ìyẹn mo sọ pé ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ látòrí àwọn àgbààgbà tó fi dórí olórí ìlú gangan bàbá Tinubu fúnra ẹ̀. Ṣèbí ńgbà kan ni bàbá sọ pé rìtọ́sọ́rí kò yẹ wá pé kí ìlú ó ṣe pinni ni pé tó fi nígbà Abacha àbí tó fi sá lọ ńgbà náà lọ, ṣèbí ìsàn kan ló kílèmù ńgbà yẹn. Ìgbà tó wà wọ ọbẹ̀ nísìn báyìí sìn, kí ló dé tí ò ṣe kinní yẹn sìn ìgbà tó rí gbogbo ẹ̀ bó ṣe ń lọ yìí pé òkè jákọ́ mú sísítẹ́ẹ̀mù yìí wá. Bọ̀tẹ̀ mi ò blame bàbá yẹn nítorí pé kí ni kò ní intention kankan láti ṣe good tí ẹ ní pé ó fẹ́ di president. Ó jọ gàté kò jọ gàté, ó fẹsẹ̀ méjèèjì rìn gàtégàté bẹ́ẹ̀ ṣe máa ń sọ. Ó débẹ̀ àìdébẹ̀ ẹ̀ ń yáwó tí ẹ bá ní mission. Nítorí mi sọ pé tí bá ń bá àwọn àgbàlagbà yìí máa mọ fún yín ní ẹ̀sánpù yẹn wá lè mọ́ jẹ̀wọ́ ó kù sí ìwọ lọ́wọ́, bọ̀tì nǹkan tẹ̀mí sọ ní táwọn tó lọ́gbọ́n míì náà ní wọ́n tán lọ́gbọ́n kékeré bíi tèmi ayé wọn. Nítorí ìlú ọ̀dà ẹlẹ́yàwó alákọ̀ọ́kọ́ ẹlẹ́fi ṣe wardrobe allowance, ẹ̀fi ra mọ́tò, ẹ̀fi ṣe gbogbo ẹ̀fi ra ọgbẹ́ fáwọn mínísítà. Ẹ sọ fún mi, ṣáà mínísítà yóò ní mọ́tò tẹ́lẹ̀? Ṣé wọn ò rí aṣọ wọ̀ tẹ́lẹ̀? Ṣé wọn ò nílé tẹ́lẹ̀? Tó a di pé ẹ̀rọ yàwó ra mọ́tò, ẹ wo iye bílíọ̀nù tó ń gbé ra mọ́tò, bó tẹ̀ jẹ́ 1 billion, kódà kó tẹ̀ jẹ́ 15 million. It's the wasting of resources. Bẹ́ẹ̀ ni olóyìnbó ṣe ń sọ, wasting ni. Nítorí àwọn ẹ̀dá yìí ní mọ́tò, gbogbo àwọn mínísítà tẹ́ rí ìmí ní mọ́tò 5, 6, 7 nínú yàrá ẹ̀. Ẹ wá lẹ́kún ra bulletproof car fún wọn. Ẹ̀rẹ̀ yáwó ni, kò ń ṣe pé owó tẹ bá ń lẹ̀. Ibẹ̀ ló jẹ́ kẹ́ ti rí i pé àwọn àgbàyà àgbà òfò ni wọ́n ò wúlò rárá. Gbogbo ẹnu mi gbà nítorí pé àwọn náà sọ bẹ́ẹ̀. Wọ́n ní àgbà tí ò bá kẹ̀hún sọ̀rọ̀ akẹ̀tàn sáré. Nítorí táìmù tó yẹ kó sọ̀rọ̀ tí ò sọ, tí wàhálà ẹ̀ bá dé ó máa kẹ̀tàn sáré. Ìdí nìyí àwọn náà pòwe yẹn. Nísìnyí tí wọ́n ṣe bàtàbàtà bálabàlà bí ọbẹ̀ ọlọ́kà yìí ń sìn, ó yá respect wo la fẹ́ fún wọn. Àwọn náà sọ pé àpọ́nlé ò sí fún ọba tí ò lólórí. Ó ti di dandan ẹni tó bá ti dàgbà màṣúọ́lì tí ò lólórí kò sápọ́nlé fún un. Àwọn náà sọ bẹ́ẹ̀, bọ́tẹ́ tó bá dàgbà náà tí ò sọpọlọ lórí ẹ̀, ṣé àpọ́nlé máa wà fún un? Àpọ́nlé ò lè wà fún un. Wọ́n ti sọ̀rọ̀, àwọn náà sọ̀rọ̀, ọ̀rọ̀ wọn náà la máa tẹ̀lé. Gbogbo àwọn bàbá yẹn gbogbo orí wọn ti gbálẹ̀, wọn ò lè ṣe nǹkan kan tó fi dórí àwọn onímọ̀ ẹ̀sìn, gbogbo wọn pátápátá orí wọn ti gbálẹ̀ nílùú yẹn orí wọn ti gbálẹ̀. Àwọn gan dẹ̀ wá kó sí ẹ̀, mímọ́ sọ fún wọn wà nínú wàhálà tí ó wà nílùú yẹn, especially Muslim and Christian. Wọ́n wà nínú wàhálà tó wà nílùú yẹn. Ṣèbí láìpẹ́ yìí ẹ̀yin náà sọ fún mi, láìpẹ́ yìí kọ́ ni wọ́n sọ pé kò sówó, tí gbogbo wa dẹ̀ sọ pé kò sówó, gbogbo nǹkan wọ́n wá lọ yáwó ń sìn. Ẹ mọ̀ pé bá ṣe fẹ́ ṣe Eid Mubarak lọ́la ń sìn, láàrin oṣù méjì sí ìjọ 11 ọ̀ sí ìjọ mélòó wọ́n máa ṣe ájì. Wọ́n tún máa fún àwọn èèyàn wọn ní owó láti lọ fi ṣe ájì.
ájì ń sìn láti ló ti ń di 8 million naira láti lọ ṣe nítorí kí náà lọ ṣe níbẹ̀. Ẹ sọ fún mi Rasulullah sallallahu alaihi wasallam tó ní káwọn lọ sí ájì sọ́sọ́ ó pa dandan ni fún wa, sọ pa dandan pé a láti lọ ni o bóòní náà ó láti lọ, sọ pa dandan kò pa dandan fún wa. Ibi tẹ́tí máa rí pé àwọn olórí wa tó lórí ẹ̀sìn àwọn àgbààgbà ìyá wọn gan-an kó wàhálà sínú ayé wa nítorí ẹ̀ ni wọn ò fi lè bá ìjọba sọ̀rọ̀ ẹni àwọn tó wà lólórí wọn ò lè bá wọn sọ̀rọ̀ nítorí ẹ̀yin náà wọ́n sì ìgbà tí wọ́n bá kúrò owó yẹn fún ẹ pé òkè owó ajé nìyí òun náà arán yàwó ẹ lọ arán àbúrò yàwó ẹ lọ arán àbúrò tiẹ̀ lọ arán yàwó tiẹ̀ náà lọ òun náà lọ owó tó ń gbà yẹn ó ti tẹ́ wọn lọ́rùn torí wọ́n bá pé ní kán mọ̀ pé Rasulullah sallallahu alaihi wasallam làwọn ń tẹ̀lé as a Muslim ṣó jẹ́ kí wọ́n gba owó yẹn lọ́wọ́ ìjọba. Ṣé dandan ni ká lọ Mọ́kà tẹ̀lé mọ̀ pé àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn ẹ̀ lọ́tún ẹ̀ ló sì ẹ̀ ebi ń pa wọn ò tí ì róúnjẹ jẹ. 8 million yẹn ẹ mọ iye àwọn èèyàn tó lè ẹ̀ ní kọ̀ǹdíṣàn ìlú yẹn nísìn kán sọ pé wọ́n fún òkè káàdì sọ pé òkè àdúgbò yìí báyìí ń sìn kàn wẹ́wọ́ bá òkè àgbé 500,000 fẹ́ nìyí. Àwọn fi ṣe bísínẹ́sì ẹ̀ jíjẹ mú wàhálà ti kó ònú ayé ẹ̀ a sì mọ ìjẹ́ ó lè mọ́ ti kọ́lé lè mọ́ ti rà bọ̀tì fún nǹkan tó ń ṣe pẹ̀lú bísínẹ́sì ẹ̀ 500,000 a sì mọ ní nǹkan ṣe dájẹ́ mọ́ jẹun á mọ fowó yẹn turn around. Ẹ̀yin fẹ́ kó adúrú owó yẹn àtọ́pọ̀ kan kò fẹ́ nìkan mo ní 500 fẹ́ nìkan ẹ̀yin náà wá wo 8 million tábà yọ 500 nínú 8 million ṣé kò ní yọ 16 kó wá yọ ìyẹn 16 kúrò nínú wàhálà. Ẹ sọ fún mi ṣé inú Ọlọ́run gangan tó dá Islam ṣé inú rẹ̀ ò ní dùn sí kó yọ 16 people kó yọ wọ́n kúrò nínú wàhálà nínú ìṣẹ́ nítorí ìṣẹ́ ni kí ẹ mọ̀ ọ̀rọ̀ oúnjẹ jẹ o ẹni tí ò bá ti rí oúnjẹ jẹ ìṣẹ́ ni. Ẹ sọ fún mi Kùránì tí wọ́n ń kà ṣé bí ó ṣe kọ́ wọn ni wọ́n ṣe ń kà yẹn ibẹ̀lẹ̀ ti máa mọ̀ pé wàhálà àwọn gan wà náà tó ń kó wàhálà báàlì ìyẹn lèmi àmọ́ tákù wọn mùsùlùmí àti kìrìsìtẹ́nì. Ìka tí mo fi ń pe mùsùlùmí ni pé mùsùlùmí ni mí màá kọ́kọ́ bára mi sọ̀rọ̀ náà kí n tó bẹ́ẹ̀ lò mí sọ̀rọ̀. Wọ́n wà náà tó ń kó wàhálà báàlì. Mẹ́rin wọn báyẹn wọ́n rẹ̀spẹ̀tì ájì yẹn o lẹ́sù méjì àtijọ́ bíi mọ́kànlá ń sìn báyìí ń sìn ẹ̀ka lónìí yìí lóṣù méjì tó bá tẹ̀ ti dóṣù méjì ẹ̀ ti máa mọ̀ ni wọ́n á ti mọ̀ múra wá mọ̀ lọ sọ́run. Tí ìjọba bá ra àwọn tí gómìnà kan bá wá mẹ́rin ní gómìnà àdúgbò wọn kankan tó pẹpẹ sífì mọ́ òkè ẹgbà owó ájì èèyàn 20 nìyí á gbà lọ́wọ́ ẹ̀. Ẹ sọ fún mi ṣó yẹ kó gbà tó bá jẹ́ pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ló ń tẹ̀lé gangan tó dẹ̀ jẹ́ pé bí Ànábì ṣe ṣe àwọn ìjọ ẹ̀yìn ẹ̀ lòun náà fẹ́ ṣe ṣó yẹ kó gba owó náà. Ṣé dandan ni ká lọ Mọ́kà ni kí wọ́n sọ fún wa pé wá jẹ́ dandan ni àtẹni tí ò lówó náà dandan ká tán sọ fún wa. Nínú Àlùkùránì nǹkan tí wọ́n sọ fún wa ń bẹ̀ ni pé tí o bá ní ni kò ń ṣe dandan ìwọ tó bá ní make sure kó o lọ. Báwo ni wọ́n ṣe wá ń kówó fún yín wọ́n wá ń kó owó àwọn èèyàn owó òlù wọn kò fẹ́yìn ẹ̀yin wá ń lẹ̀ lọ fi ṣe ẹ̀sẹ̀ ẹ̀ lọ fi ẹ̀pù lu Saudi tó jẹ́ pé owó tó ní gan ẹ̀ lè bá wọn ní 100 years wọn ò lè ná tán owó tán ní ẹ̀ lè bá wọn 100 years ni mo sọ ti Saudi Nàìjíríà ò lè bá wọn. àwa wíta ìwé wọ́n wá mọ̀ sọ pé àdúrà ní ṣàdúrà ní òpin kan ṣé títà tó bá ń ṣàdúrà nìkan ní ṣáàgbò ti yẹ kí n já ẹ sí ẹ mọ
àwọn building tí Saudi fẹ́ kọ́ sí ilé àwòṣífìlà eléyìí àwòṣífìlà nìkan kọ́ o àwòjá ọrùn mọ́lẹ̀ ọrùn tó máa já bọ́lẹ̀ sẹ́yìn wọ́n ti sọ pa project yẹn ní ọdún 2 sẹ́yìn ẹni tó bá ti wọ plane rí nínú wa ó máa mọ nǹkan tí mo sọ yìí ẹni tí ò bá ti wọ plane kò ní mọ̀ ṣé mo pé tá a bá wà báyìí táwọn wo òkè a máa mọ orí kùrukùru lókè àwọn kan sọ pé òun ló mọ òun ní òjò pé ó àìsí ni tó bá yá lójú kankan bẹ́ẹ̀ kùrukùru yẹn wọ́n pè ní cloud àbí ẹ̀yin olóyìnbó ẹni bó ṣe jìnnà tó jẹ́ pé tí plane gan bá lọ plane gan ó tún mọ ó mọ wọnú ẹ̀ plane mọ wọnú ẹ̀ tó yẹ pé tẹ́ bá wà nù plane ẹ máa mọ rí kùrukùru yẹn nísàlẹ̀. àwọn Saudi Arabia wá fẹ́ building yẹn tó máa gùn tó máa wọnú sky yẹn lọ tó máa wọnú cloud yẹn gangan lọ ní height tí wọ́n fẹ́ kọ́ ẹ sọ fún mi ṣé àdúrà ló bá wọn fẹ́ kọ́ yẹn wọ́n tún kọ́ new city tó ń ṣe ń develop ojoojúmọ́ wọn ò sùn ẹ sọ fún mi ṣé àdúrà ni ibi tí mo fi ń béèrè nìyẹn ẹ bá mi kọ́mẹ́ǹtì sí níbo la ti ṣì í ẹ bá wa mẹ́sẹ̀gì ibo ẹ kọ́mẹ́ǹtì sórí comment section bẹ́ẹ̀ yẹn pé ibo la ti ṣì í gangan kémi náà lè kọ́ ẹ̀kọ́ mẹ́ẹ̀ mi fẹ́ kọ́ ẹ̀kọ́ mẹ́ẹ̀ mi ò mọ̀ àwọn olórí wọn ò dẹ̀ fẹ́ sọ nítorí àwọn lèmi àwọn táàkù nítorí torí wọn bá pé ṣé ẹ máa lọ yáwó ẹ máa lẹ́ẹ̀mí ń ṣe nǹkan tí ò pawó wá báwo lè ṣe fẹ́ dá owó yẹn padà o báwo lè ṣe fẹ́ dá padà gbèsè a máa gun gbèsè owó tí wọ́n dẹ̀ yá yẹn sí àwọn náà dáná fúnra wọn wọ́n dẹ̀ yáwó sí wọ́n yá ní orí gbogbo yín ní gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà wọ́n yá lórí gbogbo yín àwọn wa ń dáná last time mo wà lórí social media mo ń gbọ́ ètò kan bàbá mi Lájí Abbas wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ pé Mákindé ó gbìyànjú ó ṣèkan yèyé dára kówé àwọn náà ń sọ̀rọ̀ nípa ẹ̀ ẹgẹ́tẹ̀ but nǹkan tó ń sọ nítorí ẹ̀ṣẹ̀ mọ̀ yèyé dára mọ́ sọ̀rọ̀ kan pé nǹkan tó ń bá sọ òun lè mọ́ right òun dẹ̀ lè right òun náà but èyí kálukú opinion tiẹ̀ ló fi sọ̀rọ̀ tí àwọn méjì yẹn tó ń sọ̀rọ̀ yẹn opinion tí wọ́n náà fi sọ̀rọ̀ orí ọ̀nà kan lájọ wà Yorùbá nation ni a wà ìyẹn ò ní pé tí wọ́n bá sọ nǹkan tí ò bá tèmi lọ́rùn kí n mọ́ lè sọ tèmi bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn mo kàn wó báyìí ni mo ní bó ṣe yé wọn sí nìyẹn làwọn ṣe sọ yẹn àmọ́ bó ṣe yé mi sí lọ́dọ̀ tèmi ọ̀rọ̀ yẹn wrong láti pé kí n máa yin Mákindé pé ó try yálàyà wèrè wo ló try wèrè wo ló try sówó bàbá ẹ̀ ló fi ṣe gbogbo nǹkan tó ṣe yẹn ni kí ni try ti fẹ́ mọ̀ yín bẹ́ẹ̀ tó bá di ọ̀la tẹ bá lè join mi lórí TikTok màá ṣò yín nílùú Hong Kong yìí wọn ò sinmi ní ìjọ kan báyìí ìjọ yìí ọ̀kan wọn ò fi sinmi construction everywhere bá ṣe ń ṣe ọ̀nà náà ń kọ́lé náà ń kọ́ ogun ẹ̀ wọn ò sinmi gbogbo àdúgbò dẹ̀ ní kánsílà àdúgbò chairman àdúgbò gbogbo àwọn àdúgbò yẹn ń wà clean ẹ lè gbọ́ kí ọmọ kọ́ni sọ pé the guy is good kí ló good ó ń gbowó oṣù ẹni iṣẹ́ tó wá ṣe ń bẹ́ẹ̀ nìyẹn kò ṣe kankan kó ṣe tí ò bá kó ṣe á kó ṣẹ̀wọ̀n. bọ̀tí wọ́n sọ pé wọ́n yìn nọ́mbà tó jẹ kó ṣe òun ṣe dáadáa ni ẹ̀yìn òní ká yìn pé ká máa yìn kórè òun náà máa wú ó ṣe kankan torí owó ẹ̀kọ́ lòlò tó bá jẹ́ pé owó ara ẹ̀ ló fi ṣe é sìn èmi ká gbèdé fún ni bọ́tò owó ara ẹ̀kọ́ ló fi ṣe
owó ìjọba ló fi ṣe tàdé ní owó ìjọba yẹn owó gbogbo ni owó wa yìí ni owó gbogbo wa ni gbogbo owó aráàlú ló fi ṣe tiwa ni pé agbéṣẹ́ fún ẹ o ṣe nítorí owó oṣù tó bá gba sálárì nsìn tó kàn ṣe a máa yẹn wọ́n tó gba sálárì ẹ̀ náà nítorí ẹ̀ ló yẹ kẹ́ make àwọn wèrè yìí responsible gbogbo àwọn Tinubu òṣì tó ń ṣe yìí wọ́n kàn gbowó Buhari lọ ẹ fílẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ògbó yóò kú ni àmọ́ ẹni tó wà ń bẹ̀ ó ṣe gbẹ báṣubàṣu ó jẹ́wọ́ yáwó ó ṣe gbẹ ó sá lọ kò sẹ́ni tó lè sọ̀rọ̀. Jonathan náà ó ṣe ti tiẹ̀ náà ó ṣe gbẹ ó kú mẹ kò sẹ́ni tó sọ̀rọ̀ àwọn tó yẹ kí wọ́n tì mọ́ ní gbogbo wọn pápátá bẹ́ẹ̀ ṣe jáde Ọbásanjọ́ náà ṣe tiẹ̀ ńgbà yẹn náà ó jáde ńbẹ gbogbo kò sẹ́ni tó sọ̀rọ̀ gbogbo wọn yóò jẹ́ kẹ́ ẹ̀ tì wọ́n mọ́lé ni. ẹ wo ẹ kí n ṣàṣírí kan fún yín nílùú wọn ń jẹ president níbi tẹ́mi wáyé bíi chief executive náà wọ́n ń jẹ sílẹ̀ tẹ́ ń pè bí ẹlẹ́kẹta tó jẹ síwájú before kí ẹlòmí ẹlẹ́kẹta yìí tó wà ń bẹ̀ yìí. ó issue contract normal bẹ̀bí kíní iṣẹ́ ẹ̀ ni òun ló lórí ó dẹ̀ yìí gbé contract fún ẹni tó máa ṣe ẹni náà ṣiṣẹ́ yẹn ó ṣe normal but ó wò pé kí ló fẹ́ fún ó ní fún ní ìkankan wọ́n á lòun fún ní gift pé ẹgbà gift yìí fún ó fi ra nǹkan rí pé kákan ra bí bọ́ọ̀sì kékeré báyìí ká ní ẹgbà fún àwọn ọmọ yín àbí èlò ẹ wò kíní bọ́ọ̀sì tó rà yẹn gan ó wọ́n jù ẹ wò káwọn exaggerate bóyá ó wọ́n jù bóyá ìṣirò 10,000 ẹ̀rí báyẹn sìn ẹni náà bá rẹ̀ lẹ́wọ̀n ó gba gift yẹn lásán ó ṣe kí ló ṣe fún tí ẹ fi ń fún ní gift ẹ̀rí láti ìgbà yẹn kò sẹ́ni tó lè ṣe irú ẹ̀ mọ́ nǹkan tó ń pè lófin nìyẹn bọ̀tì ẹ̀yin máa san ẹ máa gbé kọ́ńtàtì fún yàn ẹ ti gba gbogbo ìdajì owó lọ́wọ́ ẹ̀ àwọn kan wá ṣeéṣe wá sọ fún try kò try rárá Mákindé you are not try iṣẹ́ ẹ ló ṣe àtọ̀mọ́ yẹn pé òṣìṣẹ́ gidi ní ẹ ò ṣe dáadáa nítorí wọ́n fún ẹ lówó gba sálárì ẹ o ìwọ náà wà náà tó ń gba wardrobe allowance o àwọn tó ń ṣiṣẹ́ ìjọba àwọn òṣìṣẹ́ ìjọba ní under yín ẹ fáwọn yẹn ní wardrobe allowance o ẹ̀yin dẹ̀ ń gbà wọ́n wá ní o ṣe ẹ kí n bẹ̀rẹ̀ kankan Mákindé ilẹ̀ fáàmù tí wọ́n ní ẹ ṣe pé ẹ ṣe fáàmù ṣé ẹ̀yin náà ṣe lórúkọ yín o nítorí ó lè gbogbo yín olórí burúkú ni gbogbo ẹ̀yin aṣíwájú tá a ní yìí olórí burúkú ṣé ẹ ṣe lórúkọ yín bíi bàbá wèrè bàbá Ọbásanjọ́ tó mú ilẹ̀ tó sọ di ilẹ̀ ẹ̀dọ́ níyì kò sẹ́ni tó bí àwọn aráàlú náà ẹnu wọn lè sọ̀rọ̀ tó bá yẹ wọn mọ̀ sọ pé ilẹ̀ bàbá nìyẹn ilẹ̀ bàbá nìyẹn ṣé ilẹ̀ ẹ ní ilẹ̀ ìjọba ilẹ̀ aráàlú ìwọ àgbè fi ṣe ti ẹnìkan tó yẹ kó fi ṣe tó yẹ kó ṣe kó fi tọ́jú kó fi ṣe tìlú kó fi tọ́jú aráàlú òun wá ṣe é fúnra ẹ̀ ó wá ń kówó ẹ̀ sápò ẹni náà dẹ̀ sí rìn wọn náà ní peacemaker ẹ̀rọ ayé yín lóde ibẹ̀ mo sọ pé ìbò láti ṣì í ṣé àṣẹ ọlọ́ọ̀ni tó fi yan gbogbo àwọn olórí burúkú àgbà òfò yìí tó fi yan tẹ̀lé wa ṣáàṣẹ ẹ̀ ni àmọ́ báyìí dábàdẹ̀ṣẹ̀ ni kó dáríjì wá àtàwọn àgbà òfò àwọn ẹlẹ́sìn yìí àwọn mùsùlùmí kìrìsìtẹ́nì àwọn àfà káfà àwọn pásítọ̀ kí pásítọ̀ wọ́n kàn ṣàkún lónìí wọ́n kàn lọ bí orí tán sáńgì wọ́n kàn ṣàpọ̀ jálá lónìí. àwa wíta ìwé everyday ṣọ́ọ̀ṣì ní everywhere everyday mosque ní everywhere Saudi tó gbẹ́sìn wá gan mosque mélòó ló wà níbẹ̀. àwọn àfáà yóò wá rọ́rọ̀ sọ pé gbogbo ẹ̀dá mi ń kọ́ mọ́ọ̀sì yìí o ṣé wá fi kọ́ ilé iṣẹ́ káwọn èèyàn lè ṣiṣẹ́ kan pawó àrí àgbààgbà kó rí sọ. ti kìrìsìtẹ́nì náà ìkan wèrè kan tó jáde ó lóun fẹ́ kọ́ èrò tó gba 200 kìíní kan thousand ní mọ̀tìrọ́nà àbí kílẹ̀ ń pẹ́ bí fíìdì tẹ́tí máa ń ṣe ìjọsìn pé tán bá fẹ́ ṣe tán bá fẹ́ gbàlejò púpọ̀ tó máa gbàlejò 200,000 ẹ wo iye tó fẹ́ kọ
tó bá jẹ́ pé tọ́lọ́ lòún fẹ́ ṣe tó kọ́ irú ibẹ̀ yẹn báyẹn ẹ wá sọ fún mi tí èèyàn 200,000 bá ń ṣiṣẹ́ nínú ibẹ̀ ẹ sọ fún mi ṣé wàhálà àgbéyàn tó dínkù. òun fẹ́ kọ́ ìyẹn gbogbo owó tó dẹ̀ fẹ́ kọ́ yìí lọ́dún ẹ̀yìn wèrè tálíkà yìí náà ló ti ń gbà. owó aláda owó oṣù sunsun tó pa ó tó lọ kó lọ fún un owó tó jẹ kó máa fi jẹun sọ́dọ̀ ń béèrè owó lọ́wọ́ ẹ̀ wàá ló ń ṣoore tó bá fẹ́ ṣoore mọ́ṣáláṣí àbí ṣọ́ọ̀ṣì kọ́ ni wàá mú lọ ti ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí àwọn olówó nìkan máa ṣe kò ń ṣe ìwọ tó tí ì jẹun ẹ̀mẹ́ta pé tó wá ló fẹ́ dá sí tọ́lọ́run ìwọ tó bá tẹ̀ ti lè jẹun ẹ̀mẹ́ta pé òye ẹ báyẹn sìn mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì kọ́ ni ọ̀rọ̀ ẹ̀ kàn ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ni kò wò kò gbé òun náà lift him up kò gbé sókè kóun náà lè mọ rí jẹ nǹkan tá ń pè lẹ́sìn nìyẹn ẹ̀sìn lẹ̀ ń ṣe ẹ̀sìn ni gbogbo nàìjà pátápátá gbogbo yẹn ẹ̀sìn lẹ̀ ń ṣe. ẹ wo iye ṣọ́ọ̀ṣì tó wà nílùú yẹn ní Jerusalem àbí Róòmù gan tí wọ́n ṣe ṣọ́ọ̀ṣì gan tán dá ṣọ́ọ̀ṣì lẹ̀ ṣọ́ọ̀ṣì mélòó ló wà ń bẹ̀. ní UK tó gbé Anglican wá gan fún yín gan pàápàá ẹ lọ síbẹ̀ àìmọye ṣọ́ọ̀ṣì náà ti sọ di club. ok maybe slip of tongue ni àbí mo ṣe mistake àìmọye ṣọ́ọ̀bù àìmọye ṣọ́ọ̀ṣì yẹn náà ti sọ di ṣọ́ọ̀bù náà ti sọ di bar náà ti sọ di ilé oúnjẹ. ìgbà tó sáwọn èèyàn tó ń lọ ṣọ́ọ̀ṣì àwọn ti já wọ́n ti rí i pé wasting of time ní kó ka báìbù ẹnu yàrá mo dúpẹ́ fún bàbá mò ń jáde lọ nìyẹn fìṣú ẹ̀ṣọ́ mi wọ́n ti ń lọ tiwọn nìyẹn tí mi bá ti rántí sọ nítorí èmi máa ń sọ fún ẹ bó o sọ ọlọ́run á kẹ́ ẹ àwọn gá ti sọ fún wa nínú àlùkùránì oyè báyẹn sì ìyẹn ní ìyàn ní kò sìn mí kò rí àmà àbáyọ yìí ò dẹ̀ ní kò sìn mí ìyẹn ò ní kò mọ́ sìn mí kò mọ́ ọ̀rọ̀ náà àbáyọ ìmọ̀ bẹ́ẹ̀ ṣàyẹ̀sọ náà ni mo ti sọ yẹn. ọlọ́run tó ń fi yé wa tó ń sọ tán mọ bóyá bí wọ́n dẹ̀ ṣe tu nílùú arábù kọ́ nìyẹn o wọ́n ní arahamon àwọn náà sọ bẹ́ẹ̀ rí tọ́tọ́ tú nìyẹn nígbà tẹ́mi ń dàgbà o arahamon ọba àjọkẹ́ ayé ẹ̀rí àjọkẹ́ ayé àwọn owó làjọkẹ́ òkè ṣé muslim nìkan ni ọ christian nìkan ọ àwọn buddhist nìkan buddhism ọ àwọn free thinker àwọn wo ni ló fẹ́ kẹ́ ló fẹ́ kó ogun wọn kẹ́ ok ṣé adìẹ nìkan ni àbí èèyàn abẹ́ranko àbí ìwo ń bẹ̀ ìwo ló fẹ́ dídì kẹ́ ló fẹ́ kó jọ pé ok ṣé màálù lásán ló fẹ́ kẹ́ ni àbí èèyàn àti màálù àtajá àti gbogbo ló fẹ́ kó papọ̀ nǹkan tí wọ́n sọ ni wọ́n ní ọba àjọkẹ́ ayé tàbí pé òsì ó máa kẹ́ àjọkẹ́ ni ó wá ní àròhìm ọba àṣàkẹ́ ọ̀run pé lọ́run ni wọ́n ti máa ṣàwá báyìí pé èèyàn dáadáa ni ìwọ wàá lọ sí ọ̀run rere ìwọ èèyàn burúkú ni ẹ wàá lọ sí ọ̀run burúkú nǹkan tó ń sọ nìyẹn o ẹ wá bá mi béèrè lọ́wọ́ gbogbo wọn mo challenge everybody ẹ bá mi béèrè ìwọ tó ní àfà bá mi lọ́wọ́ àfà ẹ̀ ìwọ tó ní pásítọ̀ bá mi lọ́wọ́ pásítọ̀ ẹ̀ pé iṣẹ́ tí wọ́n sọ pé a máa ṣe yẹn tí ó máa fi ṣàwákẹ́ ní ọ̀run nítorí mo mọ̀ pé nínú báìbù náà nǹkan tó jọ bẹ́ẹ̀ wà níbẹ̀ náà pé àwọn kan máa rọrùn dáadáa àwọn kò ní rí ó wà ní báìbù náà ẹ bá mi béèrè ìwọ tó ń wò mí àti gbogbo wọn tó wà padà gbọ́ kínní tó bá gbọ́ bá ń béèrè lọ́wọ́ pásítọ̀ ẹ pé iṣẹ́ wo ni èèyàn máa ṣe tó máa fi rí ọ̀run gidi ọ̀run tó jẹ́ pé paradise tẹ̀ ń pè ọ̀run rere jahannam àbí àlìjánà pé ẹ bá ń béèrè lọ́wọ́ àwọn àfáà yín àti pásítọ̀ yín pé iṣẹ́ wo ni tó bá sọ iṣẹ́ yẹn fún yín ẹ wá.